ayẹyẹ sọ ti pé a ti dá league of imam mi lẹ̀ ìbẹ̀rẹ̀ lẹ́rìí wọ́n àjọba oṣù mẹ́ta èyí tí ń bẹ́lẹ̀ yóò gbèbè tán pátápátá yányán àwọn ọ̀sán pé ọmọ bínú pé bá ní ránkàlẹ̀ kọlọ sáránkàlẹ̀ ẹgbẹ́ abẹ́ bínú kó lè kéré kó bínú a fẹ́ wa igbó dẹ́kun sí ọ̀tẹ̀ ni àti àwọn nǹkan tí wọ́n máa bà wá lójú jẹ́ àmà àpá wa ti ń bẹ ní rọ́bìtọ̀ wọ́n padà bàbá wa nìyí ṣùgbọ́n ìké ìkìlá bẹ́ẹ̀ nù yín bẹ̀rẹ̀ látòrí ẹ̀ tí ń confuse yín tí ń dàjò kó yín rú tó yẹ lórí ẹni tí bá ń bẹ́ẹ̀ nù yín tó bá agree bẹ́ẹ̀ dénú ẹ̀ ẹ ṣe bàbá wa a ṣẹlẹ̀ tẹ̀lé ẹ ṣe òbí á tẹ̀lé yín nígbà tí ẹnìkan tó bú àwọn sàbí ànàbí tẹ́ sọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ sákìtò ánìlà ákè kàṣẹ ìtọ́ ọ̀dọ̀ harris ẹni tí wọ́n sọ tí ọ̀dà nípa àwọn sàbí ànàbí tẹ́yìn náà wá dáre tẹ́yìn lè fi ó kọ rọ́bìtọ̀ sọ yí pé ìtọ́ sọ yí ọ̀dà wa rọ́bìtọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ dáre ẹ̀ bàbá ṣe ẹrù bí á tẹ̀lé yín níjọ́ tí ẹnìkan yá máa jàjá tẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá pàdé fún táàní ẹ̀ bàbá ẹrù pé ó sì tọ́ ẹ̀ka tó ṣe kọ́ tẹ̀lé yín nígbà bá dẹ̀ mọ́tẹ̀lé sùúrù tọ́ tẹ́ àgíríkà ìtẹ́lẹ̀ sùúrù tọ́ sọ̀rọ̀ yín náà gbọ́dọ̀ wẹ́kọ̀ọ̀mù kọ́ mọ́tẹ̀lé yìí náà èyí yẹn wa ta ni ó fẹ́ takò bá ṣe inaugurate chief imam mi kí ló fẹ́ takò náà the grand mufti of Yorùbá land ní èyí tí Yorùbá fẹ́ yí o ọ́fíìsì wa ọ̀bẹ Lagos state kápẹ́tà mọ́ àti mo ti wà á dálẹ̀ tí mo ti ń ṣe àdéhùn ọdún ní dọ́là tọ́lọ́ yóò fi sọ pé kọ́lẹ́ tó dé yàmá náà òun náà ó wà Lagos state ó wà Ogun state ó wà ní Èkìtì gbogbo state Yorùbá Ondo Ìlọrin gbọ́dọ̀ tó wà north ọ̀wá síbi tí wọ́n wà yẹn àwọn náà ni wọ́n ń gbé ìnáwó ọ́fíìsì grand mufti àwọn information àwọn àmàmù tẹ́lẹ̀ máa ń tẹ́ máa jókòó rọ́bìtọ̀ tàná gbogbo àmàmù òtó ìmáàmù àwọn àmàmù tí wọ́n bá wá sí ní state ẹ̀yọ̀kan tẹ̀gbọ́n dáadáa gbogbo àwọn tí wọ́n jókòó rọ́bìtọ̀ ní ibi ará ìkú sí wọn ò tó yẹ ìmáàmù táwọn bá ṣe tí wọ́n bá fẹ́ ṣe program wọ́n pè tààwọ̀ síbẹ̀ wọ́n pè mí síbẹ̀ tí bá wọ́n jẹ́ mọ́kàn pè mí àmọ́ wọ́n pè àwọn ọmọ tí mẹ́bẹ̀ àwọn ìbá ìmáàmù kan jà alùsùn náà ni a ṣùgbọ́n ètò ìbá jáde sọ́nà kí máa mọ̀ wá jẹ́ sófin àwọn máa tó lẹ́yìn ẹ̀ tá kírun tọ́kàn wọ́n balẹ̀ tí ọba ti kírun míì tó yàtọ̀ sí wọn ànábì tí ò sì gbóná míì tó yàtọ̀ sí la ilaha illallah Muhammadu Rasulullah ta ni súnfì ẹ̀rẹ́ ìrẹ́mọ́ kọ súnfì wá bẹ́ẹ̀ bá sọ fáàlùsùn náà ìrẹ́ ìrẹ́ pé alùsùn náà ó kù gàjọ́ lọ́dọ̀ náà ta wá ní tẹ̀lé ànábì súnfì lè tẹ̀lé ànábì tó correct èyí tó gbẹ̀rẹ̀ alùsùn náà tó lè tẹ̀lé ànábì ìtọ́kẹ̀wá ó kọ tó kálukú mú iṣẹ́ tó bá ṣe iná lọ́kọ́ náà wọ́n ló kọ́ lẹ́nu ara rẹ̀ àṣetẹ́lẹ̀ mi ọ̀mọ̀ ni wípé ẹ̀yin ṣe mítìn mi níbi tẹ́ ẹ̀kọ́ jọ ṣíkẹ́ tí ṣe mítìn àwọn tẹ́ ṣe mítìn lè lórí wọn ọ̀pẹ́ ṣe mítìn lórí ìtàwọn àwọn ntọ́pọ̀ jù nù àwọn súnmọ́ wọn kò sí ìlú kankan ọ̀pọ̀lọpọ̀ ìlú táwọn security máa ń sọ chief imam bẹ̀ ìlú tá a bá ti ní hospital chief imam bẹ̀ àbí area bẹ̀ tí hospital wa bá wà àtòwọn àti family rẹ̀ yóò máa gba ìwòsàn láìsàwò alọ́sibítù wò ó kéré tẹ́lẹ̀ máàmù bíi mẹ́rin lẹ́sẹ̀ títà àwọn òun ní ọ̀sọ́tò ẹ̀ ní wọ́n gba ìwòsàn ìmáàmù kìíní lọ́dé tó ikú àwọn àtọ́jú àtìlé ìkẹta ìkẹrin àdáta àwọn òun lẹ́gbẹ̀ẹ́ afẹ́ darí ẹ̀rẹ̀ kankan ìgbélẹ̀ tí ó ní pé sáfíìsì tí ó sẹni tí ó ṣe kíni tí ó ṣiṣẹ́ rẹ̀ lákúrò àwọn àjọpọ̀ ìjáwò sáà ẹni bàbá wa ẹni tí ń bú gbogbo àwọn àfáànlẹ̀ káàrò òjèrè ẹni ká ṣe fídíò ó sì kàyà 53 tí ó tọ̀ ń bá jà gbogbo yẹn náà lápọ̀lẹ́ mọ́ kí ni stáàdì yín ibẹ̀ ẹ̀dá lé ní ẹni bàbá wa ó bá wá tá a jọmọ yín tí wọ́n fi tìmáìsì wa lórí ọ̀rọ̀ jab nílé iṣẹ́ láwọn skul láwọn ẹ̀sìpẹ́ ti bẹ́ẹ̀ yìí ní ìjókòó tó tóbi jùlẹ̀ káàrò òjò ó yẹ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ àwọn ìlú kan pa mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lásẹ̀ ẹ̀ sọ ẹ bàbá wa àwa yìí tí káwọn gbé ṣe fún gbogbo chọ́ọ̀chì nílẹ̀ káàrò òjò kéè gbé ṣe gbogbo mọ́sáàsì tàbí ọ̀gá ìjókòó kí orí pa yín kì í ṣe bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ibi tẹ́ wọ ara yín mọ́tò tẹ́ wọ̀ ò ní ẹ̀sọ̀ kalẹ̀ bí mọ́tò tí àwọn bàbá àná tí wọ́n gbé kalẹ̀ ìwé ìlàgbé kalẹ̀ àwọn òjò lórí o a sì ní jẹ́ta ìjà ọmọ tí bá bí àjẹ́ lórí rọ́bìtọ̀ ẹ̀yin náà lẹ́mọ̀ ìjọ lórí yín lọ tẹ́ bá fẹ́ kí mọ́tò àná wọn máa lọ ẹ máa bọ̀ mọ́tò àná rí mọ́tò tọ́hátùlọ́hì wà tọ́hátù rọ̀ṣọ́lì sultan lórí gbogbo wa ẹ bá gbà pé olórí wo èso lórí tòun ẹ má expect wa ẹ sì máa gbọ́ wọ́n ní registration register certificate ti wà báyìí báyìí ní register ti ìlànà register ti àná èyí tí a tún fi ayàtọ̀ sí ti ní wípé tí wọ́n ní líìgì kan tó jẹ́ Yorùbá Muslim Human Rights àwọn lọ́yà ní bẹ́ẹ̀ tí àwọn bàbá bá ní lọ́yà onídìí wọn náwó wọn kà sọ fáwọn ọmọ wọn tó jẹ́ lọ́yà wọn bá ṣe lọ ni ọ̀dà bíi ti ìyẹ̀tẹ̀ kan jókòó oṣù àwẹ̀ lásán gbogbo àwọn ọmọ ayé tọ́kàwé àwọn bá lọ lé tó ẹ̀ pé wọ́n sí èyí ní àwọn olùlàmọ́ àgbàkà àtìrà àwọn tó ní mà sún fi bẹ́nu wọn tún náà sì pọ̀ nù wọn tí ó sọ fún ọmọ wa ẹnu ọba kiri bẹ́nu tíra èyí ìkẹsẹ̀ kìkì àgbà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti lọ lé ní jókòó rẹ̀ àwọn ọmọ yín ní ó jókòó
àwọn àgbà náà sì ń bẹ láàrin wa. èyí tá a dálẹ̀ àwọn mẹ́rin ilé tó mẹ́rin àdùn márùn-ún ni ó kó àwọn ilé kéwú àgbààgbà yòókù mara tá a tẹríba fún ilé tó mẹ́rin lẹ́ẹ̀ka àròjìrè àdùn márùn-ún. àwọn lọ ga wa sábà wí làásì ilé kí alákọ̀ọ́kọ́ níbi tẹ́bi ti jáde wá ilé kí ó Sheikh Abdul Baqi Muhammad sọ̀rọ̀ sọ́kùn United Nations ọ̀gá United Nations Open Security Council orílẹ̀-èdè márùn-ún ní Security Council America, Britain, Russia, China and France. àwọn ni wọ́n dictate fún gbogbo àwọn náà ní àwọn àfa torí àfa ọ̀rọ̀ náà ni ó sọ ọlọ́dẹ dictate ni ntọ́lọ́ bá ti wí àtẹ̀lé tọ́lá ìpínlẹ̀ àfa bá ń wí àfa náà bí sẹ́jà ni o ní wọ́n bá ti wí torí tọ́lọ́ bá wí làfa máa ń wí. àwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin ni àbí abákalẹ̀ tó pé márùn ẹ̀sẹ̀ sáré mẹ́rin tí wọ́n fẹ́ dákọ̀ yìí wọ́n ò wí kan ní ju ọ̀rọ̀ náà lọ ìlọ́wọ́ ibi tí ẹlòmíì bá ti wá ṣe mistake wí kan ní tó yàtọ̀ sí tọ́lọ́ àti àdébìrì àdẹ́tẹ̀lé báwọn ilé kéwú tí wọ́n ní rọ́bítọ̀ tí wọ́n ní ulama wùbẹ̀ àtàwọn ìmáàmù tí wọ́n ní àwọn rẹ̀ àpèlè kéwú ilé kéwú islahu bíi ilé kéwú Mahadul Arabi ní Ìlókùrọ̀ nìbàdàn ilé kéwú bàbá wa Adam Ali lórí Agége àti ilé kéwú bàbá Kamaluddin Al-Hadabi wọ́n bá sì wíyẹn tó wọ́n dákọ̀ ìsìláwò tó gbọ́dọ̀ lèmi ti wá yọ̀dẹ̀ ní kó ń bẹ̀. ọmọ ya àwọn ọ̀gá wa nìyẹn lẹ́yìn náà àwọn ilé kéwú náà tó wá tóbi bíi Madu Al-Islami lẹ́dẹ̀ tó yẹ máwọn sùnmùrà àwọn àgbààgbà yìí aṣọ àsọtẹ́lẹ̀ ẹ̀pẹ̀ wọn mọ́dọ̀ èyí la fẹ́ rí wájú níbi ọ̀rọ̀ kéwú rí ìmáàmù wa lẹ́kọ̀ọ́ ìmáàmù tó bá ti darí èkó àgbà ni níjòkó yìí ọjọ́ ìwà ọkọ̀jọ́ ìwà àbọ̀rọ̀ lọ ká tó kéde ọ̀rọ̀ fi wà ìmáàmù wa nìbàdàn fún gbogbo Ọ̀yọ́ state ìmáàmù wa lóṣogbo tó bá ṣe tíá tí wọ́n bá ti wọgbó bẹ́ẹ̀ gbogbo state gbogbo máàmù tó bá darí state kọ̀ọ̀kan tí yóò ṣe láti máa tẹ̀lé kìtàkùn àti súnà àbáwá ní àwa àjọ yìí ó ṣùgbọ́n sẹ́ni tó bá wà lórí oyè tó bá kó lọ abẹ́ ọ̀rọ̀ náà abẹ́ ọ̀rọ̀ ànábì yóò rí ẹlòmíì láti rọ́pò wọ́n tí wọ́n bá ti kó ń bẹ̀ ọba àwọn wà pa wa àgbà wa ni wọ́n pọ́lísì tí a nìyẹn wọ́n látò ṣe ní afẹ́ ṣe sábìsì lọ́kàn wà tó ṣe táìpù náà gbé káàkiri àkàjẹ́ kíkí táìpù làṣà wà ní rí sábìsì rẹ̀ lábẹ́rẹ̀ gbogbo àwọn mùsùlùmí náà ń kàdẹ́wò a ní ríkẹ́ react kankan èyí yóò react lórí mímbà yìí yóò react tó bá ku àríwá àtọ́nà lórí náfìlà yóò react lórí rédíò yìí pé ìyá bá ti jẹ́ mùsùlùmí kọ̀ọ̀kan jẹ́nu. nítorí tí wọ́n fi gba aṣáájú Bọ́lá Ahmed tí wọ́n fi dà láàmú nílùú ẹ̀ láàrin ẹ̀yà rẹ̀ kẹ́lọ́ máa ń wé ní Lagos State nígbà tá a fi muslim ticket lẹ̀ tẹ́yà afá sí bẹ́ẹ̀ wọ́n tó wá ń win ní Ọ̀ṣun state tẹ́yà afá bẹ́ẹ̀ kí ló bì lóògbà yìí mọ́mù òṣèlú ìmáàmù ni tọ́lá ilẹ̀ ni muslim ticket ẹ̀yìn lẹ́ni lẹ́ẹ̀sì bí jẹ́wé rẹ̀ torí ẹ̀kẹ́ hàtì bó ṣe ẹ̀kẹ́ hàtì nọ́ọ̀tì ni wọ́n ń parí lórí nígbà yìí Tinubu dẹ̀ dìbò fún nọ́ọ̀tì ló bí Tinubu ìlú rẹ̀ àdáyé ẹ̀kẹ́ bá fẹ́ wá wí ẹ̀rìn ẹ̀yìn òṣèlú sẹ́rí ìta àdálẹ̀ òṣèlú ṣùgbọ́n ní ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti Islam tí ó sọ fún yí pé ẹ̀yọ́ mẹ́wàá kí lọ́ọ̀tì ní tún mẹ́lẹ̀ rí àkẹ́lẹ́ láṣẹ pẹ̀lú láṣẹ rẹ̀ ìjọ sọ lórí nígbà nínú ẹni tí ó bá gbọ́ pọ̀ gbogbo ti Islam kò lè wọlé bí abáwà táwọn mùsùlùmí báwà tó bá gbọ́ pọ̀ gbogbo ti Islam máa sọ̀sẹ̀ lórí jẹ́jẹ́ àmọ́ táwà yóò ṣe ìlú tí gbogbo ti Islam tí ń campaign against Muslim ẹ wá ní ká má unite á unite ẹ sì bá wòye tá a dálẹ̀ ọ̀táwọn òṣèlú ẹ̀dá káwọn tẹ́lẹ̀ ká má wò ìgbẹ́yà ẹni ọlọ́run bá ti fi sórí àṣẹ àní tako á lo league of imam láti wá tako Tinubu ọba ẹsẹ̀ wá nígbà ọlọ́run ti yẹn tó wù lọ́yàn ẹni tó bá ti wà lórí àṣẹ gọ́ọ̀nà ní president ní àṣetá àti fi league of imam tako kọ́bọ̀dọ̀ sọ̀rọ̀ lórí mímbàrí tako ṣùgbọ́n ó lè sọ̀rọ̀ lórí mímbàrí sọ tọ́lọ́ ń gbé àti tánàbí ìyá sí pé lọ́nà òṣèlú tó rí pé yọ wà kó bá politically náà àwọn àfa àwọn kan lò wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ against any party èyí tá a dálẹ̀ nù adúrótì a sì dúró tì tí àdìgámi ó sì lè sàṣẹ́ni tó rí nílùú wèé àwọn afárá kan bẹ̀tẹ́ ní àwọn kan lọ́sàsí wọn tẹ́ fi lásìdẹ́ǹtì nínú ọ̀tànù sórí tí èyí èmi ò ní lásìdẹ́ǹtì sọgbọ́n lásìdẹ́ǹtì ńlá tí ní mo ti ní kọjá ó lè fi nǹkan tẹ́ sínú kó pe ayé ẹrù ẹjọ́ ìwọ ọmọ lórí níbàrí mọ́mọ́ ìwọ ìní sọ lórí níbàrí o mọ́mọ́ ìwọ tó ẹ̀kọ́ ọlọ́ fi ẹjọ́ wa sùn ẹgbẹ́ ayé ó ń kí olùsìgbéra rẹ̀ àwọn àjọ kó para wa àbá olóòfẹ́ pa mufti wọ́n pa mufti pé mo ti wó ìjọba àwọn àbọ̀ pàdé fún ọgbọ́n dáadáa kí kọ́mọ sọ láyà rẹ̀ ọ́ dàrọ́ wọ́n ṣe anẹ́kàlì wọ́n àwọn ẹ̀ṣẹ̀ anẹ́kàlì náà yóò lè mú wa sórí gílóòlù ló MTN nílò ọ̀pọ̀ sí gílóòlù rẹ̀ bá wá pé MTN mi pé owó block láì mi láì wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni láì tàwọn yìí dùn tèmi wọ ọ̀bá yé jẹ ò lè wé èlé mi bí bá nǹkan kan tó bá ṣe àwa ọlọ́run lọ́fẹ̀ẹ́ àti pé kápẹ́ wọn ni wọn ò lè wé ènìyàn wa tó tọ́lá tó wá pàdé lójú ọ̀nà àná ọkọ̀ ọmọ tó lọ ó kó gbòdògbòdò rẹ lọ́wọ́ ìjọba làwọn ìbájà wọn fà pàlẹ́ fún ìjọba torí ẹni tó déjú orí ìjọba fún ọlọ́run ló gbé níbẹ̀ àìbájọba ìjà ìjọba ẹgbẹ́ ìwà wà sọ́kọ̀ ọ̀pàdé wa lójú ọ̀nà kẹ́ gbọ́dọ̀ akẹ́sẹ̀ sí gbọ́ ọlọ́pàá gbọ́ ẹni bá pàdé wa lójú ọ̀nà kọ́ wọn náà àwọn náà o àwọn àdéhùn àrùn àtàkà àgbẹ̀ ọ̀sọ̀dọ̀ yìí pé a ti náà ẹgbà o báwo ìgbà ẹgbà àwọn èsì àbá àti ìjà àwọn máa ń jà tọ́gbọ́ ẹ bá bá àjà lábàjá àwọn èsì ìyàn ìyàjẹ́ ò lórí ibi tí àti ìyànjẹ́ nígbà fọ ọ̀dọ̀ rí bulẹ̀ odidi church kan fẹ́ tú táwọn kristian bẹ̀ dídé pé àwọn táwọn làádìbò fún justice ọmọ ṣe àìmọye kristian tí táwọn fún ní security a tún ní ibi tá a ti ń parí ìjà láàrin àwọn èèyàn tourist ilé ẹjọ́ ti tàránù ní ẹnu wọn bá tó fún yàǹdà wa a ti parí ìjà tó lé 300 tí mi ti dé kóòtù
tó pé ọ̀dọ̀ wa láti wá parí ẹ̀ lórí kó nǹkan ọ̀tún ìjà tó ti wà ní kóòtù láàrin ọdún mẹ́wàá tí ọ̀yẹ́jú àparí ẹ̀ ń bẹ àparí ìjà láàrin kírísítà àti kírísítà láàrin kírísítà àti muslim láàrin ìlú àti ìlú láàrin ọba àti ìjòyè oríṣiríṣi ìjà láparí bẹ́ẹ̀ kò sí sáfíìsì kankan lù tá àti kíni tá a máa ṣe ètò àbáwáyé ẹ má bá àwọn lójú jẹ ni ẹ má bá sàlámù wa jẹ ẹ má jẹ wọn pè wá ní aláìmọ̀kan nílẹ̀ káàró jire ẹ má fọ mùsùlùmí ẹ pẹ̀lú wá ní nàìjíríà kò pọ́sibù kí ẹnìkan fi ẹ̀gọ̀ lọ wá ẹtù yẹn dànù àníwẹ̀ ẹnì kò lè yẹ yorùbá jẹ ọ wá ní àásọ̀pọ̀tì láti yorùbá jẹ láíláí lórí tá a dúró ti Tinubu yàtọ̀ sí islam rẹ̀ ó tó pé yorùbá wa ni òṣèlú Tinubu ọba ti tèmi mú kéré òní ọ̀lẹ́gbẹ́ òṣèlú èyí tó bá ti wà ní òṣèlú tó bá ti ṣe tó pé mùsùlùmí òun làmá ṣe kíni làmá sọpọ́ọ̀tì ìwé 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 kókò bá tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi ní òṣèlú ọ̀tọ̀ ní ọlọ èmi sì lọ Tinubu bó lè ṣe rí muslim ticket ìkejì ó lé wọn muslim gbàtí Abíọ́lá wá ó wí ni àwọn ìnáwó náà tọ́ bá yàn sọ pé má dìbò Abíọ́lá o ṣùgbọ́n sọ́jà àjàgbá ni ọlọ́wọ́ á ní kí Tinubu ó débẹ̀ ọwọ́ àkùsù Tinubu lọ́wọ́ tọ́wọ́ kò rí àwọn mùsùlùmí kó ṣe tíá tọ́wọ́ kò máa rí ọlọ́run ló kù láàrin wọn àti ọlọ́run bá ní sọ̀tọ̀ sọ́nà fún wa ọlọ́run kọ́ wá pẹ̀lú wa اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار